ṣẹ́yìn náà ti gbọ́ bí Francis Fadahunsi ti bu ẹnu àtẹ́ lu ìjọba Adeleke. Ṣé lóòótọ́ ni wípé olóṣèlú kan ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìpínlẹ̀ Zamfara? Àjọ INEC kọ̀ láti kéde ẹgbẹ́ People's Democratic Party àti Labour Party. Wọ́n ní ìlànà wọn kò bá òfin INEC mu. Sẹ́nítọ̀ tó ń ṣojú àwọn èèyàn Ọ̀ṣun nílé aṣòfin àgbà l'Àbújá, ẹni tí a mọ̀ sí Francis Fadahunsi ti bu ẹnu àtẹ́ lu ìjọba Adeleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó tẹ̀síwájú pé ìjọba Adeleke ti bà nǹkan jẹ́ jìnnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tó jẹ́ wípé Oyèbámíjí nìkan ló lè tún ṣe o. Ó lóun nígbàgbọ́ wípé Oyèbámíjí nìkan ló lè tún àwọn ohun tí Adeleke ti bàjẹ́ jìnnà ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó gbẹnu tán o. Ṣé lóòótọ́ ni wípé àwọn olóṣèlú kan ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìlú wọn ní Zamfara? Ohun tá a gbọ́ ni pé kánsẹ́lọ̀ tó ń ṣojú wọ́ọ̀dù Mayana ní gúúsù ní ìpínlẹ̀ Zamfara ti ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn èèyàn rẹ̀ láti máa fi ṣiṣẹ́ o. Abubakar Mohammed Tahiri ni ẹni tó ń pín ẹ̀rọ ìlọṣọ àtọwọ́dá náà láti fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn lọ́nà àti dẹ́kun ebi, àti pé ó lóun fẹ́ kí wọ́n máa wá nǹkan ṣe bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́. Àjọ INEC ti gbé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun jáde o. A gbọ́ pé ẹgbẹ́ òṣèlú 14 péré ni yóò díje fún ipò náà. Àwọn ni Accord Alliance, African Action Congress, African Democratic Congress, Action Democratic Parties, All Progressive Grand Alliance, All Progressive Congress, Alliance People's Movement, Action People's Party, Boot Party, Young Progressive Party, People's Redemption Party, New Nigeria People's Party. Àmọ́ ṣá, wọn kò dárúkọ ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party níbi àwọn orúkọ náà. Wọ́n ní àwọn orúkọ ẹgbẹ́ òṣèlú tí àwọn ti kéde ṣáájú wà ní ìbámu pẹ̀lú òfin INEC o, Independent National Electoral Commission. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.